Iyabo ó ti máa fi too much of emotion sí nǹkan. And that is what you are using against her. Kò sí ẹni tó máa rí gbogbo wa la rí fídíò attempted rape tí bàbá Ìjẹ̀ṣà fẹ́ ṣe fún ọmọ kékeré yẹn. They released the video bí tó ti gbọ́ ọmọ yẹn CBS tó gbọ́ bribe tó mú ka tó ń ṣe gbogbo yẹn la kó má ti tó kó bọ̀ nídìí nílùú òyìnbó ẹ̀wọ̀n gbére ni. Because ká lọ́mọ yẹn consent tó jẹ́ adult ká sọ pé adult lọ́mọ yẹn bẹ́ẹ̀ ṣe ń claim mi wà under age lọ́mọ yẹn. Ká lágbàlagbà ìbọn ọmọ yẹn tó bá nínú fídíò mi àfàtìpọ̀ ọmọ yẹn sọ pé no ẹ̀wọ̀n ni. Ó lè fi tipátipá báyàwó lé kan sùn nílùú òyìnbó ẹ̀wọ̀n ni. You barbaric elements. Yorùbás. Ṣé Iyabo bá wọn dé court? Ó sọ àṣẹ ó múra sí àṣẹ rape victim. Ṣé mọ̀ pé kíní yẹn ó máa ń torture ẹni tó ń bá abuse as a child. Ó máa fún wọn ní depression tó máa fi kú ni. Nígbà tí Naira Marley ṣẹlẹ̀, ṣé ó yẹ kí VDM ẹni VDM tó ṣe dá ṣé ẹ̀yin gbà ká ní kò ń jẹ́ a circumstance of rape, especially in our Nigeria community? Ṣé ó yẹ kí ó ní Naira Marley sọ fún yín pé òun ló dá ìdí ìyẹn tó yẹ kó tún sú ẹ̀ fún? I mean VDM is against the law. Ipe ó fi tipátipá dá ìdí ẹ̀ lù. And you think Naira Marley is fighting for your justice? It's a personal vendetta sponsored. Bẹ́ẹ̀ bá lọ́pọlọ ẹ jẹ́ ká máa ṣàlàyé fún yín lẹ́kọ̀ọ́jọ kọ̀ọ̀kan kẹ́ ẹ lè lọ́pọlọ. That's an abuse. It's a bully. Ọmọ Iyabo lè sùn ẹ̀ tó dìde sọ on the broadcast. Ipe ó fi tipátipá bá a lò pọ̀. Is that justice for Mohbad? Wọ́n wà nínú group. Ṣé olórí burúkú VDM kò kó àwọn ràtẹ́ ọjọ́? Ṣé olórí burúkú ṣé kò ní ràtẹ́ group? Tó ń rán yín níṣẹ́ èdè tòrótòró. Ṣé bẹ̀rẹ̀ òfàdà? It's a personal vendetta sponsored by Malians. Iyabo today jáde ká ní ìlú òyìnbó ni if government are not being biased in Nigeria. Tí Iyabo fi jáde pé ó drug àwọn ọmọ òun kéèsì ni they will investigate nílùú òyìnbó. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ míì wà tó jẹ́ ìtìjú. Ẹ̀yin sọ pé wáì tí ò fi sọ earlier wọ́n rí ìpọ̀ ọmọ ẹ̀ṣọ́ lè sọ síta. Wọ́n bẹ́ẹ̀ fi tipátipá bàbá ẹ̀ ń bẹ́ ẹ̀ sùn nínú ilé ẹ̀gbọ́n ẹ̀ ń bẹ́ ṣó lè sọ síta. Obìnrin yẹn wá fi ẹ wá rí pé obìnrin yẹn ó jáde wípé ó drọ́ọ̀gì àwọn ọmọ òun. Ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ṣẹ́rí if we continue to work this way you might be in the position you might fall to the trap of a pedophile. Your child might be the next victim. Kò lè sọ ọ̀rọ̀ yẹn òyìnbó máa invite ẹ̀. Mo ní kéèsì kan kí wọ́n bá mi lò pọ̀ ní ọmọ ọdún méjì kí n sọ ní age of 30 years ẹni yẹn lọ fún jẹ́rìí nílùú òyìnbó. Okay, when I talk about Iyabo kéré láti rán mi níṣẹ́. Mi sì ní Nollywood ọ̀gá Iyabo ni mo jẹ́ nínú sọ̀rọ̀sọ̀rọ̀. Nígbà tájà jẹ́ lè gbẹ́ lọ́bọ̀ wọn wá. We talk on whatever we see on social media. We pick news on social media. Viral news. Dẹ̀ lè rí pé ẹni tí ò bá lórúkọ ò bá bomi mi nìyẹn ló ní ṣiṣẹ́ àwọn no name. Torí ẹṣin ńlá lèmi máa gẹṣin lọ́dún yẹn. Kí ni ó dé tí Naira Marley wà concerned àti Sam Larry?
because àwọn náà bímọ mi ìdẹ̀rù pé inú wọn dùn bí Mohbad ṣe kú. kódà nípa insinuation tẹ́ ń ṣe wrong narrative tẹ́ ń bring pé Naira Marley ló pa Sam Larry ló pa allegation ni ìjọ tó kú wọn ò rí lọ́dọ̀ yìí though wọ́n búlé ẹ̀ tó máa ń ṣẹlẹ̀ láàrin ọ̀gá àtọmọṣẹ́ kí ni Mohbad ṣe tán fi nà. ó dàbí nísìn bó ṣe máa ń búlì mi kó tó pé mo ní total protection sílé mi tí wọ́n máa attack me physically and everything kọ́ta mi wá kulé ní kí wọ́n sọ pé lílẹ̀ náà tán náà nìkan ṣe pé simulation yìí will work but again anybody just want to be relevant you just want to talk ṣe ẹ̀jẹ̀ tí mo sọ kò sí ẹnì kankan tó lè mọ ikú tó pa bí kì í ṣe ìyàwó ẹ̀ ó lè má lọ́wọ́ sí ó lè ṣàwọn Sam Malians lóní kó pa ó lè Sam Larry lóní kó pa ó lè ṣe anybody lóní kó pa a ṣe insinuate ni ẹ tó lè fún wọn ní solution clear vision is Wunmi kò mí pé Wunmi jẹ́ victim kò mí pé Wunmi jẹ́ victim a mọ̀ pé nọ́ọ̀sì yẹn jẹ̀bi náà ìwọ Naira Marley ó ní wọ́n sọ ní 2023 nínú group yẹn pé nọ́ọ̀sì pé wọ́n máa yí kínní lórí nọ́ọ̀sì o onígbà tó máa dájọ́ ní court ní ọdún yìí ó ní nọ́ọ̀sì wọn gbélé it's a common sense. olórí burúkú ni wọ́n bọ̀bọ̀ VDM yìí o lè ní ẹ o nígbà tó kú kí ló dé tí gbogbo wa ṣépè fún nọ́ọ̀sì kí ló dé tí gbogbo wa ṣépè fún nọ́ọ̀sì má tọ́ pé wọ́n gbé wa láti kú tọ́nu kí ló dé tí gbogbo wa kọjú ìjà sí nọ́ọ̀sì kan tó fọ́ọ̀mù justice for gbogbo àtọ̀ kó tó di pé wọ́n fi ń pawó lórí TikTok. nígbà tí wọ́n sọ yìí pé tíyàwó sọ yìí pé kí wọ́n ti ń pè Mohbad like hospital tẹ́ lọ gbé junk nurse common sense ni junk nurse tí ó wà license ọmọdé gan sọ nígbà yẹn wípé nọ́ọ̀sì yẹn náà máa yí lé lórí kí ló lọ injection wo ló fún ta ló ràn pé kó lọ fún ní injection ṣé béèrè ò fàjà because mo rí nínú show tó ṣe lé ní you try to defend the nurse as well mo pe ṣé àwọn Malians náà tán ni why táwọn Malians ṣe wà panic why are they paying you people to support them if they are not a victim torí lójú tèmi wọn tí ì jẹ́ victim báyìí ní ojú tèmi wọn tí ì jẹ́ victim Wunmi ló lè jáde but since the Nigerian government are not ready to deal with Wunmi to interrogate Wunmi ẹ máa pariwo tẹ máa fi kú ni kódà bàbá ọmọ tó pa jòsì ìyá ẹ̀gbọ́n ọmọ tó pa kó tó di pé ó ṣorí wípé tó ń bá kú Sam Larry ní Naira Marley ni kí nìkan tó pa wọ́n pọ̀ ṣó bá wọn ṣe dúrọ́ọ̀gì papọ̀ ni ṣó bá wọn dóyàwó wọn ni ìyàwó ẹ̀ nìkan ló lè mọ̀ Wunmi nìkan ló lè mọ̀ ó lè ní gbogbo yín pátá àdètí rí kankan nínú yín tó fi ṣe nǹkan oríire ó lè ó ní lójú yín gan Michael Jackson for example ikú ò ló pa Michael Jackson ó ṣe ọmọ akínní nígbà tó rí pé ó máa ń bá ọmọ kéékèèké ọkùnrin sùn for years ṣé mo ti clear point yẹn Iyabo jáde ṣé Iyabo ló gélé bàbá yẹn ṣá because she's been a victim when she was younger. Ìwọ tó wò mí we been a victim because we don't want people to ridicule us we won't talk nobody want to talk. Yorùbá ìjọba ò ní yọ́nú sí yín fún nǹkan rere jàgídíjàgan tí Igbo fi prosper jù yín lọ táwùsá fi prosper jù yín lọ. Ó jáde nígbà tí bàbá Ìjẹ̀ṣà òun àti princess òjò rẹ̀ kò sí ní ẹ tó máa ti rape lásán ọmọ kékeré memory yẹn máa click kò sí fídíò yẹn tí
princess release gbogbo wa rí tí bàbá jẹyàn tó tún lé ọmọ yẹn wọ kitchen láti ọmọ yẹn ń sá báwo ló jẹ́ pé Iyabo ló jẹ́ ìgbà tẹ́ tó máa sọ ẹni wọ́n set ẹ̀ up ni mo fi CCTV sínú ilé mi ọmọ yẹn ti sọ fún mi pé tí lágbájá ọ̀rẹ́ mi ọkùnrin bá ti wá ó máa mú lẹ́sítò alẹ́ ẹ̀ ní ṣoríire ìtọ́lọ̀ fi gbé mi ga ju gbogbo yín lọ pátá nìyẹn. I will continue to say the truth. Nobody can control us. Mama ara mafia. Mama àgbàlagbì. I fear no one. One woman battalion of guided by bad meat. Mo fi CCTV fún mi. Ọmọ yẹn dẹ̀ sọ pé tí Mr. Jídé bá ti wá o, màmí, ó máa ń bá mi fẹ́ máa ṣe eré pa. Ẹ wá ní kí ló dé tí princess tán pé wọ́n sọ fún mi pé ọkùnrin kan wá ń bọ́mọ mi sùn mo wá pe bọ̀bọ́ yẹn wípé àbáwo ni kú ijọ́ mẹ́ta ṣàlàáfíà ló wà aṣọ máa wá kí mi ó wá wá mo máa ní kó jókòó sí orí àga pé mo fẹ́ lọ ra nǹkan kí ló bọ́ ṣòkòtò nídìí ẹ̀ ọlọ́run ò ní dá yín láre ẹ̀ ní fi sọ̀rọ̀sọ̀rọ̀ yìí là ẹ máa kú sí díẹ̀ ẹ̀ ní fi là ẹ̀ ní fi ṣe nǹkan rere common sense. Okay, set up ni ṣe mo sọ fún ni mo ti lo CCTV tó pọ̀ mọ́ mi ti complain nígbà tẹ́ni yẹn wá wọlé kámẹ́rà capture bó ṣe bó ṣòkòtò tó ń bọ́ bra ọmọ yẹn lóòótọ́ báwo ló ṣe jẹ́ set up ó kì í ṣe ìṣù ni ẹ̀ ní ìṣòro èrè tọmọtọmọ àìṣòtítọ́ lọ́dọ̀ Ọlọ́run is a sin. You see, like I say, I don't hate no one. Ọlọ́pàá gan tó bá gẹ́tì pé bóyá sound mi ń ta gbaná nínú ilé wọ́n á sẹ́ẹ̀tì kámẹ́rà sí garden wa mi ìdẹ̀ni mọ́ kódà wọ́n máa lo jet wọ́n máa wọnú ilé wọ́n á rí bọ́mọ yẹn ṣe ń jáde pé ọmọ mi yẹn máa ṣe dúrọ́ọ̀gì lóòótọ́ wọ́n kàn bẹ̀rẹ̀ sílẹ̀ set up wọ́n fẹ́ mú yànnà ní aṣòṣe máa mọ̀ ẹ kàn mú iṣẹ́ táwa ti ń ṣe for over 17 years going 18 this year ẹ kàn mú iṣẹ́ yẹn kàn bàjẹ́ pẹ̀lú ariwo orí burúkú tẹ̀ ń pa have you ever seen Esabod tó lọ jọ èèyàn níta rí ẹ̀yin lè máa dé kámpù wà bá mi èmi àṣàbí ọmọ Ìbàdàn tí ń ṣerú ẹnìkan kan ogún òkú wa rí èmi máa fogun kọ́ ẹ̀yìn ni ẹ̀ lè kó mi n tí Ọlọ́run fi ń pèsè fún mi gẹ́lẹ́ nìyí ṣé ti Iyabo yẹn ti clear Iyabo ń ṣe court Iyabo ní kankan lórí act àwọn tó rí act ọ̀rọ̀ bàbá yẹn ṣàpọ̀ gbà tí gbogbo yẹn kọ́kọ́ rí act ẹni kí princess kò mú evidence jáde obìnrin wa post video incident yẹn gbogbo alárí o Yomi Fabiyi gan olórí burúkú olóṣì tó ṣe di bí bẹ̀m̀bẹ̀ Ìjẹ̀bú ó tún lọ fi ṣe fíìmù